mà wá dójú ẹ̀ báyìí. Olúwo tún ti tẹ̀ sójú àwọn ẹlẹ́bọ, àwọn abọ̀rìṣà, àwọn àrólé irúnmọlẹ̀. Olúwo lòun ò mà ní yéé tako bíbọ òrìṣà nílẹ̀ Yorùbá. Bó tiẹ̀ jẹ́ pé òun ti bá wọn ṣe ọdún eégún rí dáadáa sẹ́yìn, ṣùgbọ́n ní báyìí Alao lòun dìbò fún o. Kódà Olúwo tún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn òfin kan tó lágbára ti wà nílẹ̀ nílùú Ìwó fáwọn tó ń bọ òrìṣà, àwọn àrólé irúnmọlẹ̀ nínú ìlú Ìwó, àwọn tó ń gbé orò àìwò jáde nínú ìlú, àtàwọn tó máa ń gbẹ́bọ sóríta. Ó ti wá lẹ́tìkẹ́, ó ti dójú ẹ̀ pátápátá. Kí wọ́n làwọn òfin tÓlúwo lẹ̀wọ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ó de àwọn oníṣẹ̀ṣe nínú ìlú Ìwó. Ẹ wò, ẹ jájọ wo fídíò yìí ká find out. And please don't forget to subscribe, like, share and follow us. Ẹ má sọ pé ẹ̀ ní sọ̀rọ̀ òrìṣà láìda. Iṣẹ́ tèmi gbà, ọba àwọn ọba èmi ń rólé fọ́lọ́run ni. Ẹ tí bá ti ń rólé fọ́lọ́run ní máa sọ̀rọ̀ Ọlọ́run nìkan, yóò sọ̀rọ̀ ọba àwọn ọba nìkan, yóò wá máa tako tí wọ́n bá ń tó ń sìn yàtọ̀ sí ọ̀gá rẹ̀. Bẹ́ẹ̀ bá rí èmi ìsọdún Ògún kankan, ìsọdún òòṣà, mo ti bá wọn sọ pé bórí ṣùgbọ́n wọn ò ní í ṣe má. Àfi tí wọ́n bá pè lórí ìṣàbíbọ mọ́. Tẹ́lẹ̀ kó bá ní kèé sórí ìṣàbíbọ ipa fẹ́ máa rí tí ìṣe pé bóyá ọmọ rẹ lọ́yọ́ ọmọ nàyẹn kí tòun lèèyàn di màálù tó ń yọ̀ pa sí tọ̀nà. Níjọ́ ò lè mú àdá ó di pé tẹ́tẹ́ ẹ̀dá lápapà bẹ́ẹ̀ bá rẹ tí wọ́n má dá káàkiri kára ibi tí wọ́n ti ń pẹran ibẹ̀ làdá wà. Tó bá jẹ́ pé ẹgbẹ́ máa ṣe ní ìṣe pé kí gbogbo èèyàn máa pé àìwò àìsèkìní ní tí wọ́n bá ti wò níbo ni ẹ máa lọ ní téèyàn ọba ti rí ọmọ lọ́nà gbó. Ní ìwò nísìn o lè gbọ́ pé orò kan wà tí wọ́n èrí. Orò tí wọ́n èbá téèyàn ọba ti ní rí báyìí inú yàrá rẹ̀ àbí inú gbó. Ẹ sì gbọ́dọ̀ dọ̀tí ilẹ̀ kó lọ́ọ́ fẹ́ gbẹ́bọ́lẹ̀. Ẹ ti sọ fún yín environmental wà níwò lójoojúmọ́. Mo ti ṣe environmental. Má gbé ẹbọ kalẹ̀, tẹ́ bá ti rẹ́ tó gbẹ́bọ kalẹ̀ kí ni kó ṣe? Máa kó jẹ fúnra rẹ̀ ló gbé. Ẹ̀yin àfáà tẹ́ bá sì ń ṣẹbọ ìwọ́n bá wù ọ́, èmi ọmọ bí ó ti rí. Wọ́n tó bá ń gbé pèsè kalẹ̀ tó bá ó lè gbé pèsè kalẹ̀ ní agbègbè olúwo la fẹ́ jẹ́ ọmọ ọmọ. Àwọn kan ní sì ń gbà máa gbé ìdọ̀tí lẹ̀ síbí. Irúnmọlẹ̀ rẹ tó bá fẹ́ ṣe jẹ́ kó wà nínú yàrá ẹ̀, kó gbé irúnmọlẹ̀ sínú yàrá ẹ̀ kó o sì pèsè fún bẹ́ẹ̀. Nínú yàrá ìwọ ló ní ó wọ nù ó wọ ọmọ nù ìbá máa rùn sí ọ mọ̀ pé epo burúkú nílẹ̀ ẹ̀nà. Ìtẹ́bí sóyè mo ti sọ fún yín, o ní o gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa o gbọ́dọ̀ tako òòṣà bíbọ òrìṣà o gbọ́dọ̀ tako. Ìyẹn ló fi jẹ́ a soldier of God. Ó mà wá lágbára báyìí. A ti wá ṣe nǹkan lórí ọ̀rọ̀ Olúwo yìí àtẹ̀sìn Islam tán gbé dání báyìí. Tẹ́ ẹ̀ bá gbàgbé pé Olúwo ti ń takò àṣà òrìṣà bíbọ nílẹ̀ Yorùbá látìgbà tán ti àjídé ni o. Kódà àwọn olóòṣà gan-an wọ́n sì mú lọ́wọ́ ẹ̀rọ fún Olúwo. Bí Olúwo ṣe ju gbàsúwá làwọn olóòṣà náà ju gbòs lápá kan. Nínú wọn la dẹ̀ ti rí Ọba Awo ìmùlẹ̀ Benin Republic tóun náà ju òkò ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Olúwo pé àwọn ọba fẹ́ǹsìkì ni ọba tó bá kọ̀ láti bọ òrìṣà. Ayé tá a wà nísìn so àwọn ọba fẹ́ǹsìkì alábùkún làwọn eléyìn, àwọn ọba gidi sì wà wọ́n ń ṣe ètùtù pé òjò rọ́nù ló iṣẹ́ ọba nìyà. Àwọn àgbẹ̀ òrómi lóko iṣẹ́ ọba nìyà. Ọba ló máa pa àwọn tó máa ṣe ètùtù. Gbàgbà tí ọba sì lóhùn ò ṣe ètùtù, olóhùn ò gbà fún àwọn tó dá ìlú àwọn tó dá ìlú tó wà, olóhùn ò gbà fún wọn, àwọn tó sì gbà fún. Ó mà wá lágbára báyìí. Ọ̀rọ̀ tíjà ìsìn ó ṣàdálẹ̀ nílẹ̀ Yorùbá ó yọ Ọlọ́run wò, ó lágbára. Olúwo Ifátádé gan òun kan fohùn ọ̀rọ̀ ránṣẹ́ sí ìjọba tó ń ṣagbátẹrù tó ń sanwó fáwọn èèyàn láti lọ sí pilgrimage nílé Ọlọ́run ìyẹn Mecca àti Jerusalem, pé àwọn ìjọba gan ló ń encourage gbogbo bí àwọn nǹkan ṣe ń tàbùkù àṣà bíbọ òrìṣà nílẹ̀ Yorùbá torí pé gbogbo ibi báyìí òun ní ilé Ọlọ́run. Láti rí ilé ìjọsìn níbi tó ti bọ́ ojoojúmọ́ ní ilé ìjọsìn.
láàárọ̀ kùtù Monday táwọn ìlú míì tó jí tó wá ọpọlọ lọ tó lọ kún fún creativity láti ṣe nǹkan chọ́ọ̀chì àdìrà àsálàtù ní gbogbo ọmọ Nàìjíríà lọ láago mẹ́sàn-án aago mẹ́jọ àárọ̀ kí ló dé ìgbà tí ẹ̀ka ti jókòó ká fi ronú tá a bá mú ewé egún ewé ọparun ewé bàrà tá a bá fi gun ọ̀ kí ló máa ṣe ògùn kí ló máa ṣe ògùn stroke lélẹ̀ ká ṣe gbẹ̀ kíjọba gbówó lẹ̀ ká ṣe kí stroke kókó lù tá a bá mú ewé tọ̀hún tá a mú eléyìí tá a fi gbé eléyìí tá a bá kó pọ̀ tá a pò mọ́ ọsàn omi ọsàn wẹ́wẹ́ diabetes lọ tí ó yẹ ká ṣe yé ká lọ bá àwọn bàbá wa tó jẹ́ ọba ìṣègùn àwọn àdúgbò nìyẹn tó yẹ kí ìjọba gbégbèsè lórí ẹ̀ kọ́ pé àwọn bàbá wa níṣègùn kí lẹ fẹ́ owó kí lẹ fẹ́ items materials bá fẹ́ ẹgbà ṣùgbọ́n irọ́ ìjọba ń donate owó fún church ìjọba ń donate owó láti pé káwọn kan lọ sí ilẹ̀ kan tó ń pè nílẹ̀ mímọ́ à ń ṣépè fún ara wa a ní ibì kan ilẹ̀ mímọ́ sọ ìlú tó wá wà yìí kan ilẹ̀ kí wá ni ẹ ti jẹ́ ká bira wa léèrè. ó gbẹnu tán báyìí o ẹ̀yin èèyàn àlọ́rọ̀ ọjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá Ọlọ́run nìkan ló lè wá àtúnṣe sí i àmọ́ ṣé ká sọ òótọ́ ṣé Olúwo nìkan gan-an ni ọba tó jẹ́ mùsùlùmí ni ọ̀pọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá ló ṣe wípé wọ́n ti ń ṣẹ̀sìn tó wù wọ́n àwọn míì gan ṣe kìrìsìtẹ́nì ibẹ̀ náà láṣà àti ráwọn ọba tó ń ṣe kírísítẹ̀n àwọn ọba míì ṣe mùsùlùmù àmọ́ ó ṣe jẹ́ pé Olúwo lẹ̀wọ́ nìkan ló gbé tiwọn lórí to this extent ó lágbára ó gbẹnu tán kí ni opinion ti yín ẹ máa bá wa jẹ́ sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.